bẹ́ẹ̀ bá láǹfààní láti ṣalábàápàdé ẹ̀ tàbí gbọ́ nípa rẹ̀ ẹ rí i pé rògbòdìyàn kan ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn lónìí. Rògbòdìyàn ń bígi ọba dùbí ọ̀rọ̀ tá a rò pé yẹ kọ́ wọ́n bóró ó ti pọ̀n mérù kọ́ kékeré la pé ké rámọ́ ó di gànàkù aṣọ ọ̀fẹ́ ka mọ́. Kí ló dé táwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ sí wàhálà àti jàgídíjàgan? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú Seyi Makinde ọ̀rọ̀ tó gbé mi wá gangan nù. Ìjàkadì láàrin àwọn méjèèjì ta ni ó làjà. Ilé tó ṣẹlẹ̀ nìbàdàn bí eré bí àwàdà àìgbọ́ra ẹni yé ó mú ẹ̀mí lọ. Kí ni mọ́ sàwọn Haúsá tó jẹ́ wípé wọn ò kí ń rántí ọ̀rọ̀ àná ńjọ́ òní ti ṣáṣáná tó mú ẹ̀mí àwọn èèyàn lọ tó fi dúkìá ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó iyebíye ṣòfò. Ẹni ọkàn ló mọ̀. Àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n lè mọ́ tí ìyè bọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọdún náà lọ́hùn-ún. Irú ẹ̀ ló tún ṣẹlẹ̀ lónìí o. Lóòótọ́ ni gbákejì gómìnà wa bá wọn bẹ̀. Wọ́n pàrọwà fún wọn pẹ̀tù sí wọn lọ́kàn. Ó ní káwọn ọ̀dọ́ má fi ìdájọ́ sọ́wọ́ ara wọn. Lo and behold, àwọn ọ̀dọ́ padà fi ìdájọ́ sọ́wọ́ ara wọn. Èèyàn míì tó kú. Gbogbo táwọn Haúsá ọ̀hún gbójúlé àwọn ọ̀dọ́ dáná sun tán kelebe. Ntẹ́rù sáà ń bè mí fún. Ńlàjà gbé eléjò tó gbé epo tí ń bẹ́ ń tòsí bẹ̀ pé kí náà mọ̀ mu ká má fìdájọ́ sọ́wọ́ ara wa ká má fìdájọ́ sọ́wọ́ ara wa. Àwọn Haúsá ọ̀hún ti dí sókè wọ́n ti bẹ́ẹ̀ yìnbọn sísàlẹ̀. Ọmọ kékeré ọmọ ọlọ́mọ tán lọ ra índómì wọ́n pa á. Ẹgbẹ́ ẹ̀ tọ́wá béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n tún lò náà lálùpà lórí kíni. Àwọn èèyàn mi tọ́jú ọmọ Yorùbá màmá sọ wípé alẹ́jú iṣó òdì lọ wọ́n kàn fàdí tì sódì kejì títì ẹjọ́ tí ò nítumọ̀ ni wọ́n ń rò ń bẹ̀. Nílẹ̀ yín nílùú Ìbàdàn o ẹ gbójúgbónú bóyá kẹ́rì bá wọn lórí òkè ibi tán wà a máa sórí òkè sánmọ̀ ni ńbọ́nà míì ń bẹ tó gbẹ̀yìn lọ sórí òkè ọ̀hún àfẹnú bíi tájà kàrà. Ọmọ ìyá wa wọ́n pa o ọmọ ìyá wa wọ́n pa o. Àwọn ọ̀rọ̀ tí ń rùn létí tí máa ń bìyàn nú. Kí ló ṣẹlẹ̀ ń pàtó? Bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í déédéé sẹ́ ẹ̀kún ní bá ikún wá. Obìnrin tó fìdòwú ṣàkọ́bí bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa yóò ṣàlàyé ibi tó bíbejì sí. Arákùnrin onímárúwá kan bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ dákun ẹ bá mi pín prógráàmù yìí ẹ jẹ́ ó délé kó dóko kọ́rọ̀ wọ́n mọ́ dàbí ẹni tí ń jó àsán kan ìlú tàbí ẹni tí ń kọrin tí ò lélégbè tá a lè pé àsán kan ìlú ní ń jó. ẹ bá mi share program yẹn ká lè láǹfààní àti sọ láàrin ìṣẹ́jú péréte. Gómìnà Seyi Makinde kí ni Sunday Igboho rà lọ́wọ́ rẹ̀ gangan? Kí ni Sunday Igboho rà? Torí pé Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó fi ọ̀rọ̀ ta. Náà bá mi pín program yẹn láàrin ìṣẹ́jú kan. Like I said, according to ẹjọ́ táwọn èèyàn rò wọ́n lárákùnrin kan tí ń wa márúwá ó lọ sílé oní POS ẹni tí ń ṣe POS ìjọba Haúsá ó lóun ó gbowó wọ́n fún lówó ní wọ́n wá discover wípé owó tó sẹ́ndì bóyá wọ́n sì yọ nínú ATM ẹ̀ ni pé kò wọlé sọ́dọ̀ àwọn
wọ́n sì ti kówó fún un torí gbẹ́jọ́ yìí ṣe tẹni ká má mọ̀ ọ́n dá majority wa là ní mọ̀dí ọ̀rọ̀ tá a fi mọ́ dáwọn èèyàn lẹ́bi lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí onílé nílọ́wọ́ àlejò di ẹrù bádájọ́ ayé bá da tí ọ̀mọ́ dá ẹ má gbàgbé adájọ́ ọ̀run ọba tó rínú ròde ẹ tó rọ́kàn ẹ̀dá ọba tí ò ní da kókù síbì kan adákẹ́dájọ́ adájọ́ dákẹ́ ọlọ́run ọba mi tí ń wo gbogbo aṣebi ń wo gbogbo ẹni tí ń ṣe rere òun lẹ́lẹ́sàn tí pín dọ́gba kì í fi bí san rí kì í fi rí san bí ọmọ tó tọ́ sóní kálukú wa ó ń wò wá ọmọ wa ó mọ̀ wá so wọ́n ti fún ọ lówó béèrè tèmi ń béèrè ni wípé ìṣẹ́jú mélòó ló fi yára sáré lo owó yẹn ó páàkì márúwá ó débẹ̀ ọdẹ lọ́ọ́ fẹ́ gbowó wọ́n fún ọ lówó wọ́n dẹ̀ discover pé kò wọlé wọ́n gangan dẹ̀ mọ̀ pé kò wọlé ẹjọ́ rí network problem so kí wá ni o ní márùá fẹ́ ṣe ọ wá ní pẹ́pẹ́sẹ́ o ilẹ̀ ti ṣú o kọ́kọ́rọ́ márùá mi nìyí ẹ gbà fóònù mi nìyí ẹ gbà tó bá dọ̀là mọ̀ yanjú ẹ̀ pẹ̀lẹ́ ló bí ọlá kọ ó ṣe fún èèyàn kọ́kọ́rọ́ márùá kọ́ ọ dé láàárọ̀ ọjọ́ kejì kó sọ pé wọ́n jàgbà lọ́wọ́ ẹ̀ káwọn ọlọ́pàá ó béèrè pé bóun kọ́kọ́rọ́ sí dọ́wọ́ tiwọn náà lóòótọ́ gbogbo nǹkan ló lọ pẹ̀lú ìlànà àtòfin tiẹ̀ wọ́n ó sì gba fóònù lẹ̀ lọ́wọ́ ẹ̀ kì í sojú mọ́mọ́ kò lẹ́lẹ́rìí àlàyé ọ̀rọ̀ ti gbọ́dọ̀ kọ́kọ́ síwájú because ẹni tí ìwọ ìbéèrè tèmi ni pé ìṣẹ́jú mélòó wọn fún lówó kí lọ sáré fowó ọ̀hún ṣe ń bẹ̀ ṣó ti kọ́kọ́ lọ ó wá padà wá ni àbí lójú ẹsẹ̀ níbi tán ti fún lówó náà ló ti sọ̀kalẹ̀ náà ti pé padà kí ló wá yára fowó ṣe because to the best of my understanding onímàrúwá tí ìbá ṣe pa mú jìbìtì mọ́ to the best of my understanding ó ti ń ṣiṣẹ́ látàárọ̀ dálẹ́hùn kí ló kówó lọ lápò ẹ̀ kí ló kówó lọ lápò ẹ̀ tó fi ní ìdí owó ní ọ̀dọ̀ POS ṣé ìṣe fake alert bàbá bẹ̀ràn wí ká bẹ̀ràn wí ṣé ìṣe ń tọ́ mọ̀ọ́mọ̀ fake alert ó lè ṣẹlẹ̀ bí ibà ṣe fake alert àní kí ló yára sáré fowó ṣe tí ò fi lè kó káàṣì wọn fún wọn padà kọ́ lọ bòmí kọ́ lọ tẹ́sítì nẹ́tíwọ̀kì ẹ̀ so tó ń tẹnu ẹ̀ àwọn eléyìí láwọn ò gba kọ́kọ́rọ́ márúwá àwọn ò sì gba fóònù owó àwọn làwọn gbà ọ̀rọ̀ dìjà ó dáa pọn wọ́n ní wọ́n gún lọ́bẹ̀ pa bóyá ń gbà tó wá dàárọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí dùn lẹ́nu mi ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó wà ń bẹ̀ gangan kí n má lu àmì fàágùn fún rárá ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó wà ń bẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ àwọn méjì ọ̀sà sọ̀rọ̀ ń bẹ̀. nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ní ìròyìn tá a gbọ́ àti òru àná ni pé ọmọ Yorùbá kan tó ń wa márùwá lọ sí ibi POS ó fẹ́ lọ gbó ní ọwọ́ haúsá níbi tó ń pè ní strabag ó dẹ̀ fẹ́ gbó yẹn ó dẹ̀ ti deliver successfully wọ́n dẹ̀ fún ní owó ó dẹ̀ mú owó lọ́ra àkọ́bọ̀ márùwá ẹ̀ wà wájú bí ó ti gba nǹkan yẹn ó padà wá síbi márùwá ẹ̀ fún márùwá ẹ̀ náà sọ pé owó yẹn ò successful kò revise this and this other wọ́n á fi ATM wọ́n á wò network was bad so ó náà ó pé kí ló fẹ́ ṣe network was bad what can he do ok márùwá òun ní fóònù ní kọ́kọ́rọ́ òun ní tó bá dé ọ̀la àbí nǹkan tó ilẹ̀ ti ṣú kàn lọ lé òun kàn wá kọ́sẹ̀tù ẹ̀ the next one náà ọ̀kan kan ń bọ̀ látẹ̀yìn because I was not there tó lè ta gbọ́ wípé ọkàn wà látẹ̀yìn látòrí òkè táwọn sọ ẹ̀wòrán òkè yẹn ní táwọn bandit ti wà ibẹ̀ wọ́n ti gbàgbé ilé bandit ni even wọ́n mọ̀ gbogbo àwọn èèyàn mọ̀. now adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́
Yorùbá pẹ̀lú àtàmà wọ́n ní lókè ń bẹ̀ ibi táwọn Haúsá ń sùn àwọn Haúsá oníbólà ni o ó láwọn báńdíìtì ní ilé àwọn báńdíìtì ní lọ́jọ́ ní Ìbàdàn ń bẹ̀ nílé àwọn báńdíìtì ní táwọn ọmọ Yorùbá ń sáfẹ́ ni pé kí wọ́n kílíà àwọn ọmọ Haúsá kò ń bẹ̀ bọ́yá lómi ti ń tágẹ̀tì business táwọn Haúsá ń ṣe páwọn náà fẹ́ ṣe ń bẹ̀ ṣùgbọ́n bàbá fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kò yẹ kó mú ẹ̀mí lọ yes àwọn tí ń bọ̀ wọ́n lè rò wípé ọmọ Yorùbá fẹ́ lu àwọn jìbìtì. ọlọ́pàá lágbára wọn fún àwọn ọlọ́pàá lágbára wọn fún ọlọ́pàá lágbára láti kó débẹ̀ torí pé àwọn olówó Haúsá àwọn tó ń wa kùsà tó ń ṣe gbẹ tó wà ní sábàtì ń bí wọ́n máa ń fi owó dí wọ́n máa ń lo agbára wọn wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá tọ́lọ́pàá bá kọ̀wé mọ́ wọ́n máa parọ́ mọ́lọ́pàá àwọn ọjọ́ ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe kàn yẹ ṣiṣẹ́ wọ́n máa ń parọ́ mọ́lọ́pàá ni tó bá yóò kẹ́tọ́ wọn àti parọ́ mọ́lọ́pàá ti transfer ẹ̀ lọ pẹ̀lú ìwà ìbànújẹ́ tó wà nù wọn nísìnyí ibẹ̀ náà ti send ó wá di ìgbà táwa àkọ́tà wa gbọ́ wa lọ bá ẹjọ́ kí ló lè ṣẹlẹ̀ bí eléyìí ti nẹ́ẹ̀tì wọn kàn dábò bolẹ̀ ni ìsúti èèyàn bíi méjì mẹ́ta bẹ́ẹ̀ tó bíyà wọ́n tẹ̀ ti kúkú náà báyìí ó lájọ́ pé àwọn òfin mọ́ kán kí ìjọba bá wa bó ṣe ṣe mọ́bì kán wá ṣe bẹ̀ báyìí bó ṣe ṣe lọ́jọ́ tó ṣẹlẹ̀ ní mọ́bì ọjọ́ ẹ̀ náà ṣe kí Mákindé jọ kó gbéra kó wá ṣe bẹ̀rẹ̀ sí fún àìkú wàhálà òṣẹlẹ̀ kí Mákindé wá dá ẹ̀bẹ̀ balẹ̀ àfẹ́lẹ́ ìkọ̀kọ̀ lọ́lọ́kẹ̀ yẹn mọ́ kí Mákindé wá dábẹ̀ bolẹ̀ léèní fún wa àwọn ọjọ́ àgbà o kó wá dábẹ̀ bolẹ̀ fún wa kó wá dábẹ̀ bolẹ̀ léèní. ṣé ń gbọ́rọ̀ kí Mákindé ọjọ́ kó wá dábẹ̀ bolẹ̀ fáwọn àwọn ò fẹ́ wọn bẹ̀ mọ́ wọn ò fẹ́ àwọn Haúsá ń bẹ̀ mọ́ mo kó a mọ́ lápẹ̀rẹ̀ ìjọba ò lè láwùsá kú ó ń bẹ̀ just like that ọ̀rọ̀ yẹn ṣókùnkùn sáwọn èèyàn ó hàn sọ́lọ́run ọba but unfortunately Ọlọ́run ò ní la etí wa kó sọ fún wa Ọlọ́run sì ní sọ̀kalẹ̀ kó wá ṣàlàyé fún wa ntọ́hàn tó dájú òun ni wípé ọ̀rọ̀ yẹn ju bí wọ́n ṣe ń sọ yìí lọ torí kò sẹ́nì kankan ń bẹ̀ lálẹ́ àná kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹni tó kú àtàwùsá tán gbowó lọ́wọ́ ẹ̀ ló lè ṣàlàyé irú ọ̀rọ̀ wo lẹ́nu yẹn bá wọn sọ ń bẹ̀ ok gẹ́gẹ́ bí àlàyé tẹ́rin ṣe because ìbéèrè tí mo béèrè síwájú ni pé how many minutes ń ló gbowó tán discover pé kò wọlé tó ti yá náwó tán mọ̀nú àlàyé ọkùnrin ni pé ó park síbẹ̀ ó cross the other side ó lọ ra nǹkan that is owó tó gbà ló fi lọ sáré ra nǹkan ńgbà tó dé náà sọ pé arákùnrin owó tó san o kò wọlé o kàn dẹ̀ fi ATM yẹ̀ wò ATM ló jẹ́ kán mọ̀ wípé nẹ́tíwọ̀kì ọ̀dà àmọ́ gbowó tán máa jáwó wa tí wọ́n ó sì dá padà sórí àkáǹtì but still kò tí ì yẹ kó mú ẹ̀mí lọ ó yẹ kí àlàyé àjọsọyépọ̀ ó lè wáyé láàrin wọn. Àwọn wo ni wọ́n ń gbé orí òkè yẹn? Àwọn ọ̀ṣẹ́ Haúsá nìkan wọn èdè oríṣi Niger oríṣiríṣi èdè ló wà ń bẹ̀ tí ò sí Yorùbá èdè tá a gbọ́ àwọn ló wà ń bẹ̀ wọ́n wá sọ bẹ̀ kalẹ̀ fún wa ní èní kó tó dago márùn-ún kó wá ṣe bọ́n ṣe ṣe mọ́bì kíákíákíákíá ilé ogun níbẹ̀ ilé ogun ilé bandit nìyẹn. Ogun mélòó wọn ti bá wọn jà tẹ́lẹ̀ láti bẹ̀ síwájú eléyìí ogun mélòó wọn ti jà ń bẹ̀ ta ló sọ fún ọ wípé ta ló sọ fún ọ wípé ilé bandit ni problem ran káàró òjìrè nìyẹn a máa mú àtàmọ́ mátàmọ́ ni Yorùbá sì ló kó ọ̀pápọ̀ mọ́yàwó òkú òre tẹ ìyàwó rẹ ṣọ́ọ̀ṣì ẹ tírìtì ọ̀rọ̀ wípé èèyàn gbowó lọ́wọ́ ATM o owó ọ̀wọ́lé o wọ́n sì ná pa ẹja tírìtì eléyìn lọ́tọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ pé ilé bandit ní kílẹ̀ ń wò láti ẹjọ́ yìí tẹ́ẹ̀kí gbàjarè fúnjọba tẹ́ẹ̀dẹ̀ báàkì ẹ̀ pẹ̀lú ẹ̀rí oríṣiríṣi àwọn èèyàn ló lè wà ń bẹ̀ Nìjẹ̀ wà ń bẹ̀ Haúsá wà ń bẹ̀ kìí ṣe Haúsá lásán èdè téèyàn ọ̀gbọ́rí ni ìwọ lọ gbọ́ èdè tí wọ́n ń sọ àwọn tó gbọ́ èdè tí wọ́n ń sọ ń interact pẹ̀lú wọn dọ́símì pọ́mọ Yorùbá ọ̀bá wọn ṣe ń bẹ̀ Haúsá nìkan ni wọ́n ń bára wọn ṣe ni ta ní ń tajà fún wọn ń bẹ̀ IBK God bless you sir kí mi káàbọ̀ pẹ̀lú sticker wọ́n ló nírọ̀ lọmọkùnrin yẹn honestly èmi ò kí ń láì kẹ́yìn ọmọ múrọ́ mọ́ nǹkan ẹjá ṣàlàyé bí nǹkan bá ṣe rí ẹ ń bá jẹ̀bi ẹjá dẹ̀bi fún ẹ ń bá jàre ẹjá dáre fún àmẹ́ńtọ́ jẹ̀bi nu àmẹ́ńtọ́ jàre ṣùgbọ́n ni ọ̀rọ̀ tẹ́ni ń sọ yìí ó lóòótọ́ díẹ̀ onírọ́ díẹ̀ torí àtúngbọ̀rọ̀ lẹ́nu ẹlòmíì náà. The largest city in West Africa tó gba gbogbo èèyàn láti ṣe business ẹ̀ kó má ba ìbọ̀dọ̀ jẹ́ fún wa kó má ṣe. The largest city in West Africa tó gba gbogbo èèyàn láti ṣe business ẹ̀
ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Ìbàdàn nìyí ìwọ tó ọjọ́ ọmọ Ìbàdàn rèé ṣé wọ́n gangan ṣe business ńbẹ̀ sọ̀sọ̀ sí ìdí ńbẹ̀ ó gba gbogbo èèyàn láti ṣe business largest city in West Africa ṣé gbogbo ẹni ó wà ní Ìbàdàn nísìnyí torí pé ó jẹ́ largest city of West Africa ńlórí ṣe ńló lówó lọ́wọ́ ńló ṣòwò tó bóde pàdé kò sílùú tí ò ti sí onígbìyànjú kò sílùú tí ọ̀sọ́ ọmọ Yorùbá kò sílùú tí ọ̀sọ́ ọmọ Haúsá ọ̀sẹ̀sẹ̀ máa bá wa gbé káwọn tí ń gbé sùmọ̀mí ó tó dé l'Haúsá ti wà láàrin wa nínú ẹ̀yà tó lóòótọ́ jù Haúsá jẹ́ kan ń bẹ o nínú ẹ̀yà tó dùn ún bára jà Haúsá jẹ́ kan ń bẹ o ẹ̀yà tí ò kì í bínú bẹ́ẹ̀ bá nájà Haúsá jẹ́ kan ń bẹ àwa Yorùbá yìí ń tara wá gbà ọmọ níwọ̀nba ara wọ gbàgbàkúgbà mọ bá nájà wájú yín ní ìṣẹ́ ti pé ẹ wá gbé bóyá èmi gan rírà bẹ́ẹ̀ lọ́jà ẹnẹ ọjà ní any amount lórí Haúsá wàláyì you no good like that wàláyì you no good like that wàláyì ọ̀gá help me put something tẹ̀rítọ̀ yàyà wọn ò tún fi mọ́ máa ná ọ̀gá you no go like that 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 okay bring kinní kan so eléyìí tó ṣẹlẹ̀ yìí kàndá ń bẹ́nu rẹ̀ sì káàkiri. inú bí àwọn Ìbàdàn lọ́wọ́ inú bí àwọn ọjọ́ lọ́wọ́ wọn rí pé inú bí wọn. inú ń bí àwọn Ìbàdàn lọ́wọ́ inú ń bí àwọn ọjọ́ lọ́wọ́ kí ni ń bí àwọn ọmọ Ìbàdàn nú ikú arákùnrin yẹn dùn anybody everybody gbọ́dọ̀ mọ yàgò fún tán pè ní wàhálà kí ló yẹ kó jẹ́ solution fún ẹni tó sẹ́ndì owó tó wọ̀ wọlé sẹ́jọ́ rẹ̀ lówó ò fi wọlé no ẹjọ́ network ni àti weather torí pé àwọn network tá ń lò ní Nàìjíríà ọlọ́ọ̀ni ọgbà àyàn ń bẹ̀ báǹkì míì bọ́ bá fẹ́ ra nǹkan ATM ò ní ṣiṣẹ́ bó transfer kò ní lọ ó lè jó didi wákàtí 3 lójúmọ́ ó lè jó didi wákàtí 4 lójúmọ́ ó lè jó didi wákàtí 5 lójúmọ́ IBK God bless you sir God bless you sir thanks so much sir. ẹlòmíín náà ló ń sọ̀rọ̀ ẹ o àwọn ọ̀fẹ́ wọn máa náà lórí tí wọ́n ń kọ. agbóhùn ṣe lára àti àwọn Haúsá ìyá agbóhùn ti ṣẹlẹ̀ wọn ó wá pe ẹ̀gbọ́n ẹ̀ ìpè ní kọ́ńtà ìpè ní àwọn ọ̀pẹ ìgbọ́n bòjà ẹ̀gbọ́n ẹ̀ ló wá sí tó bá gbé kí ló ṣẹlẹ̀ bí ẹ̀dẹ̀ mú ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ náà pa síbẹ̀ kó fẹ́ dómi lọ́wọ́ yín ẹ̀dẹ̀ pa. àwọn ìmáyé ìjọba àwọn wọn ní pé ẹ̀jẹ̀ máa pa Yorùbá ara wa ẹ̀dẹ̀ pa akẹ́kọ̀ọ́ àwọn ẹ̀jẹ̀ mọ̀tọ́wọ̀ ìbọn wọn ta léèdì ẹ̀wọ́n ẹ̀ṣẹ̀ lọ sí òkè ẹ̀wọ́n ló yìnbọn wọ́n yìnbọn láti inú ẹ̀wọ̀n ni wọ́n nìyẹn ẹbí jọ̀bẹ̀ àwọn yìnbọn àdìbẹ̀ yẹn ó mú kan nínú àwọn ìbọn wa níbù wọ́n náà ń bẹ̀ lọ́tọ̀ síta báyìí pé tí wọ́n gbé lọ wọ́n yìnbọn kan lójú. léèyàn mélòó la lè sọ pé ó ti jọ́lọ́ ń pè nípa mẹ́ta èèyàn ń pè Yorùbá Haúsá Yorùbá ni wọ́n tó kọ́ náà ní kẹ́sì yìí àwọn ọmọ Yorùbá tó kọ́kọ́ lọ síbẹ̀ àwọn ọmọ Yorùbá tó tiẹ̀ lọ́bẹ̀ wọn ò lọ́bẹ̀ tìjàtìjà wọn ò mú kankan ìjà kankan dání position yẹn fẹ́ fún àwọn Haúsá yẹn torí pókè ni wọ́n wà ẹ mọ ibi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tẹ́ bá ń lọ sọ́yọ́ láti Wo road tẹ́ ẹ dọ́jọ́ bíríìjì kan bẹ́ẹ̀ tẹ́ bá ti ré bíríìjì yẹn kọjá sódì kejì ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ òkè kan báyìí tẹ́ máa yà lọ́wọ́ tó pọ̀ náà múlùdùn lọ tó jẹ́ pé sàlẹ̀ lẹ́gbà lọ sí Ọ̀yọ́ ibi tẹ́ bá ti kọjá bíríìjì yẹn sísàlẹ̀ díẹ̀ náà ni tẹ́ bá ti kọjá bíríìjì yẹn sísàlẹ̀ díẹ̀ àwọn ilé pákó wọn kọ́ síbẹ̀ tán ti ń ṣe bólà wọn orí òkè yẹn ló fẹ́ fún àwọn Haúsá yẹn ìbẹ̀ làwọn yẹn ti ń yìnbọn fún wọn according to tí wọ́n sọ o tó rán léèyàn bíi 3 ló ti gbẹ́mìí mì ẹnìkan tí bọ́ńbà ẹ gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà ó ní bọ́ńbà ń mọ̀ ń bọ̀. ní tí wọ́n ń sọ nípa àwọn òfẹ́ wọn bẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹnìkan ṣe máa di tá a fi lé gbogbo èèyàn kú o ẹ má bínú o ẹ má bínú o èmi náà jẹ́ ẹni tí máa ń jà lórí ẹ̀yà mi o ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnìkan ṣe máa wá di tí a fi lé gbogbo èèyàn kúrò ládùúgbò because iṣẹ́ tó ń ṣe ọmọ Yorùbá ò ṣe iṣẹ́ tó dọ̀tí tó le là á gbé fáwọn Haúsá lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá fẹ́ gbẹ́ kànga ọmọ Yorùbá ó ṣe bí ẹni pé wọn mọ kànga gbẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbẹ́ sọ́kàwé ọmọ Yorùbá ó ṣe bí ẹni pé wọn ò mọ̀ ọ́ gbẹ́ wọn á ní ẹ lọ káwọn Haúsá ẹ fẹ́ gbẹ́ gọ́tà wọn á ní ẹ lọ káwọn Haúsá
ẹ fẹ́ wo nǹkan wá ní ẹ lọ káwọn Haúsá wá. àwọn Haúsá yẹn náà ti wá ń charge dáadáa báyìí wọ́n ti mọ bọ́n ṣe ń béèrè owó lọ́wọ́ èèyàn torí ẹ pẹ́ ẹrù pọ́n gọ̀ tẹ́lẹ̀ iṣẹ́ tó yẹ kọ́ ọmọ Yorùbá ó ṣe á fi ilẹ̀ fẹ́ yà mí ngbà tán bá wá rówó ń bẹ̀ látò mọ̀ pé iṣẹ́ gidi náà ń ṣe àwọn ò fẹ́ iṣẹ́ tó le mọ́ a dẹ̀ fẹ́ náwó tó le Ọlọ́run ràn yín lọ́wọ́. fàwùsá mọ́ lọ́jọ́ sẹ́yìn lẹ́mọ̀ kálùbọ́sà wà fúnra yín gbà tẹ̀ fàwùsá mọ́ lọ́jọ́. ọ̀yìn bẹ́ẹ̀ ló wà kò lè jáde ẹ̀rú máa bà wọ́n. kò lè jáde ọ̀nà wọn ti máa jìn. ẹ mọ tó ń bí mi nú bẹ̀ ò ní pé àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ òun wọ́n lé 500,000 Haúsá mélòó ló wà lórí òkè wọn ò lè súnmọ́ wọn ẹnu nìkan la níbi tàtàkàrà ẹnu ni. ẹ tó rí wọn gbúrò ìbọn ẹsẹ ti rí o ìbọn tó nìyẹn o àwọn ọlọ́pàá àbáwọn sọ́jà sì ló yìnbọn ti eléyìí o. Bàbá ń gbọ́ ìbọn náà ni ẹgbẹ́ tí tó ń dún lákọlákọ yẹn. kì í ṣe bá àwọn tó yìnbọn o ìbá àwọn sọ́jà àbọ̀ ọlọ́pàá ni o àwọn ọlọ́pàá ti ń kó nu mọ́tò wọn àwọn èèyàn ti rojọ́ ẹ̀ ti ń sá lọ o. tí àwọn Yorùbá tó wà ní Ọ̀jọ́ tí wọ́n pariwo wípé àwọn ò fẹ́ àwọn Haúsá mọ́ ní Ọ̀jọ́ nítorí ikú tí wọ́n ti ń pa àwọn Yorùbá ti pọ̀ jù. bọ́n ṣe ń pa àwọn Yorùbá ti pọ̀ jù can you imagine Yorùbá mélòó wọn ti pa ṣebí lónìí náà ni sójoojúmọ́ wọn ń pa Yorùbá ń bẹ̀ ni ẹ já sọ̀rọ̀ ibi tọ́rọ̀ wà jàre. Ọ̀jọ́ nílùú Ìbàdàn bíi bíbá yìí ìlú Ìbàdàn la wà ní agbègbè Ọ̀jọ́. àwọn sọ́jà wà ń bẹ̀ operation burst wà ń bẹ̀ oríṣiríṣi àwọn security agencies ló wà ń bẹ̀. gbogbo ibà náà padà dáná sun dànù. ẹnu pa Yorùbá kú. Deputy governor sọ̀rọ̀ àbí vice governor. ariwo lè jẹ́ ká gbọ́ nǹkan tí deputy governor sọ ní tí deputy governor sọ ni wípé ìlú Ìbàdàn ìlú tá a mọ̀ sí àtàmọ̀ fún àlàáfíà ni tó dẹ̀ wá accommodating tó kó tó nílé tàlejò mọ́ra so pé ń tó ṣẹlẹ̀ yìí o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ etí wọn ti tó àwọn ti gbọ́ àwọn ó gbégbèsè lórí ẹ̀ àwọn ó ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí ẹ̀ so kí àwọn ọ̀dọ́ kan fọwọ́nú kan fi lè tó kúlẹ̀ fún ìjọba kí wọ́n máa lọ kí wọ́n má fi ìdájọ́ sọ́wọ́ ara wọn lo and behold lẹ́yìn ìgbà tí deputy governor lọ tán mo nígbàgbọ́ pé àwọn sọ́jà tó wà nǹkan bóyá àwọn náà ti lọ lẹ́yìn ẹ̀ làwọn ọ̀dọ́ ìwà tán náà ran gbogbo nǹkan àwọn Haúsá yẹn ẹ já wo fídíò mi. o lè máa pa wá lẹ bàbá wa ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin. What is happening? Ìtò ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ látàlẹ́ àná láti ẹ̀lẹ́gùn onímọ̀rúwá ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS fún ètò nígbà tó lọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn ó ti kówó yẹn fún ó wá ní pé òun ti lówó yẹn ókè ẹgbà kọ́kọ́rọ́ márùwá òun nìyí ẹgbẹ̀ ókè fóònù òun nìyí òun ò lè sá lọ nothing like less than 5 minutes. ńgbà tí ì ṣe pé ibẹ̀ làwọn Haúsá yẹn fẹ́ sùn tí wọ́n tán fẹ́ máa sọ márùwá àbí wọ́n gbé márùwá ẹ̀ lọ lé ni kò sándwell náà ó
márùwà mi lélẹ́yìí kíní kankankan tó bá jọjọ bẹ́ẹ̀ lẹ́nu yẹn ti ń ṣiṣẹ́ ìṣètì tó lè sọ pé kán fóònù níṣẹ́jú kan bóyá o máa pẹ́ nìkan o máa gbowó wá àbí o máa lọ change owó gbogbo ẹ̀ náà kọ́ láì kàwé nígbà míì àìmọ̀kan máa ń ṣe wá amọ̀wé akàwé o ṣùgbọ́n àìmọ̀kan máa ń ṣe wá àìmọ̀ tọ́tọ́ lásìkò tọ́tọ́ ní máa ń ṣe wá àtàìláròjinlẹ̀ kí ló yẹ ká ṣe kí ló solve problem ní moment yẹn ẹ̀yà rẹ ló lè bá sọrú ẹ̀ ẹ̀yà ẹ̀ ń ló lè bá sọrú ẹ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ ń ló lè bá sọrú ẹ̀ tó máa understand ẹ pé ẹ̀gbọ́n mo dẹ̀ ti wá lówó yẹn báyìí o kí la máa wá ṣe báyìí ẹ wo owó mi fún mi ẹ máa ń tó ṣẹlẹ̀ fóònù mi lélẹ́yìí ẹ mú dání tó bá di lọ́la tí n bá wá fún yín lówó ẹ gbà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nílé epo o lè repo tán kó fẹ́ lu ATM kó má ṣiṣẹ́ o lè repo tán kó fẹ́ transfer kó má ṣiṣẹ́ kò sí nǹkan fẹ́ fi fa epo kúrò nínú mọ́tò ẹ tàbí inú machine padà sínú inú mítà wọn àbí inú kí lorúkọ wọn so o lè fọ́n fóònù wọn lè gbà á sọ́wọ́ tó bá dẹ̀ dọ̀la ó sì mú wá ó wà fún ọ lówó kò jù bá ń lọ. wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ sí death tọmọ yẹn ti kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti pa wọ́n rúbọ̀ àárọ̀ yìí àtúwá débi báyìí gbé láti ẹ̀sẹ̀tìlẹ̀ àbí kébìlì ọ̀gẹ́tì yẹ àwọn bọ́ọ̀sì ẹgbẹ́ kan jáde láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí shoot wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọ̀ nìyí o ojú àpá àbọ̀ nìyí o tó yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ìtọ́ wọn tẹ̀ mọ́ tọ́fẹ́ fi ṣá mi nìyí o ìtọ́ fẹ́ fi ṣá mi nìyí. ẹ imagine police officer ó wá fọwọ́. ọpẹ́lọpẹ́ àjẹ ara ló save man yìí ń tiẹ̀ o. bẹ́ẹ̀ sí wọn wípé kí wọ́n máa yìnbọn sí wa. no police officer wá sọ pé kí wọ́n máa yìnbọn sí wọn ẹ̀ tún rírọ́. police officer ò lè ever sọ wípé kẹ́wọ̀n kan máa yìnbọn sẹ́nìkan. ẹ mọ̀jà pílẹ̀ lẹ́yìn o wọ́n ti dáná sun gbogbo nǹkan gbé kalẹ̀ bẹ́ẹ̀. well pápágbẹ́jẹ́ ń lọ sórí ní tó gbé mi wá gangan ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Seyi Makinde àtẹ̀jáde látọ̀dọ̀ Ìgbòho. Press release. Spokesperson to Chief Sunday Adéyẹmọ Ìgbòho responds to petition and recent remark by the Oyo State government. Ta ló kọ petition against Ìgbòho? Kí ni remarks? Ṣé gómìnà Seyi Makinde àbíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti security outfit ẹ̀ ìrú ẹkùn? Ṣé wọ́n wà nílé ayé? Ńgbà táwọn èèyàn tó wà lókè ọya ń dìfẹ́ǹdì àwọn onísùnmọ̀mí tí ń jáde lábẹ́ wọn ń sùnmọ̀mí tí ń ṣe wọ́n lọ́sẹ̀ wọ́n tún ń jáde wọ́n tún ń dìfẹ́ǹdì wọn including àwọn former governor nǹkan olóṣèlú ńláńlá. Kí ni ń ṣe Mr. Seyi Makinde? All right, our attention. Respond. God bless you. Respond to petition and recent remarks by the Oyo State government. Our attention has been drawn to a petition reportedly written by the chairman of the Meyeti Allah Cattle Breeder Association of Nigeria, Magban, Oyo State chapter, Alhaji Ibrahim Abubakar Jiji, as well as the recent public remarks credited to the executive governor of Oyo State, His Excellency Engineer Seyi Makinde, concerning private security organizations operating within the state. Ṣẹ́gbọ́, àwọn Meyeti Allah wọ́n complain wípé Ìgbòho threat ni fúnlé ayé àwọn nígbà tí wọn ò ní tó dáa láti ṣe tán ní èrò rere lọ́kàn sọmọ káàárọ̀ òjíire torí pé Sunday Ìgbòho kò ní nǹkan kan mú kò ní nǹkan kan ṣe kò ní nǹkan kan fà pẹ̀lú Fúlàní tí ń gbé láàrin ìlú àwọn tí ń bẹnu igbó tí wọ́n ń dún màwúrú
tí wọ́n ń jí àwọn èèyàn gbé béèrè ransom tí wọ́n fi kú oró pa àwọn èèyàn ní Ìgbòho ní kí wọ́n jáde kúrò nínú gbogbo bàbá òun bó ló ṣe wá jẹ́ threat sí wọn. Ó yẹ kí Seyi Makinde support ẹ ní àbí ó yẹ kó tó máa make a unnecessary comment. As the official spokesperson to Dr. Chief Sunday Igboho, I find it necessary to set the record straight and reassure the people of Yoruba land and the general public. First, we categorically reject the allegations contained in the petition suggesting that Chief Sunday Igboho threatened the Fulani community in Igboho Kingdom. Ṣé kí Igboho ọmọ fọwọ́ ra wọn lórí ni àbí kó máa kiss wọn àbí kó máa hug wọn pé wọ́n ṣe dáadáa wípé wọ́n jiyàn gbé wọ́n jẹ́ aláboyún gbé wọ́n béèrè 300 million naira wọ́n negotiate sí 150 million naira. Ilé dáwó jọ wọ́n gbálé gbàtà wọ́n kówó jọ wọ́n gbé fún yàn kórè gbé fún wọn ẹni ó gbowó wá dé ẹ̀pá aláboyún tá a torí ẹ̀ dáwó ẹ̀pá. So nílùú Sunday Igboho tó bá débẹ̀ kó fáwọn Fúlàní tí bẹ́ẹ̀ ní à ń ṣe kàbí well done, kudos to you, you are done well. Bí àṣà aláṣà ó sì ní àwọn tó kù tí wọ́n jí gbé ẹ release wọn kì í ṣe ṣeréṣeré o bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ kò nínú gbogbo bàbá wa ṣìfínrìn kì í sáàsì bẹ̀ wọ́n rí bí wọ́n mọ́ wọ́n yìí sáàsọ ọmọ Ìgbòho. Alright, Igboho threatening the Fulani community in Igboho Kingdom. These allegations are false, misleading, and do not accurately reflect what transpired. Téèyàn kan bá gbarú petition bẹ́ẹ̀ gbọ́ ìyẹn túmọ̀ sí pé ọ̀tá àlàáfíà ọ̀tá àràn Yorùbá ńlẹ̀ ń tọ́ kọ́ àtẹ̀ntọ́ gbàgbọ́. At no point has Chief Sunday Igboho declare war against any ethnic group or law-abiding resident of Oyo State. Bí ọba sì ń tó ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé sẹ́. Ọjọ́ òní Sunday Igboho ti lọ Igboho jẹ́jẹ́ ló jókòó sílẹ̀ Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń Igboho ló mú wọn ránṣẹ́ pé ọ̀ ń jà fún onílùú o ìlú rẹ̀ gangan fẹ́ da horo. Òun pé ká má jiyàn gbé ń Kwara ká má jiyàn gbé wọ́n ti wá jiyàn gbé nù ìlú tiẹ̀ gangan. Àwò pàtó sá wà gbára tó sá ọ̀tẹ̀kọ̀ létí ọmọ náà bẹ̀ pọ̀n gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Okay, Chief Sunday Igboho has consistently maintained that his advocacy is directed against criminality, including kidnapping, banditry, armed robbery, and other violent crimes that have affected communities across Yoruba land. His position has always been clear. Law-abiding citizens, regardless of ethnicity or religion, have nothing to fear. Ó ń lọ jẹ́jẹ́ rẹ̀, ó ń ṣe business ẹ láyọ̀ àtàláfíà, ó dàlúrú, ó pè fún jàǹbá, ó jíyàn gbé, kó má béèrè ransom, ó fẹ́ràn jẹ́kó, jẹ́jẹ́ rẹ̀ lọ ń lọ. Igboho ní business pẹ̀lú ẹ. Bó bá dẹ̀ fẹ́ gbé, wá gbé láàrin ìlú. Ewúrẹ́ ẹranko nìkan, ewúrẹ́ gan ò gbé láàrin igbó, ilé ni wọ́n ń gbé. The people of Igboho, traditional rulers, community leaders, and numerous residents can attest to Chief Sunday Igboho's long-standing commitment to peace, justice, and the protection of innocent lives. His actions have continued to receive the support of many within the affected communities because they see him as someone who has consistently spoken out against insecurity. We are, however, surprised that the Oyo State government appears to have reacted to the petition and recent public discussions without first inviting Chief Sunday Igboho or his representatives to present their own account. Ẹni tá a fẹ́ ń lù àfẹ́ onílù ọ̀ndarin ni bó bá dání ta ni ó gbé oríṣiríṣi ìròyìn là ń gbọ́ wọ́n ní Seyi Makinde ò fẹ́ràn Sunday Igboho
kí ni ọmọ Adéyẹmọ ṣe torí pé ó ló kéde àtìlẹ́yìn tiẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Seyi Makinde sì fẹ́ jẹ ó sì fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì ó fẹ́ díje sípò pírẹsidẹ́ǹtì. ẹ̀gbọ́n sí lẹ́yìn tó kádì pàǹpá dìtẹ̀ mọ́ èèyàn kálukú ló nílé ayé tiẹ̀ láti lò fa according to n ta gbọ́ o. All his representatives to present their own account. Fairness and principles of nature justice require that all parties be heard before conclusions are reached on matters of public concern. We respectfully urge the government of Oyo State to remain impartial and to avoid relying solely on allegations that have not been independently established. Constructive engagement with all stakeholders is more likely to strengthen public confidence and promote lasting peace. Regarding the governor's statement that all community security groups must operate within the framework of the law, we wish to state that Chief Sunday Adeyemo Igboho has always emphasized respect for lawful authority. Any community-based security initiative should work in accordance with applicable laws and in cooperation with the appropriate government and security institution. Igboho náà state ẹ̀ categorically. Mr. Adeolu Sanya, God bless you, sir, mi ní wáyìntì. Mr. Tunde Okoli, God bless you, sir, mi ò ní wáyìntì. Ẹni rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. IBK, God bless you, sir. Thanks so much, sir. So, our collective objective should be the protection of lives and properties. Bódà ṣe kó rí náà lóòótọ́, ntọ́ yẹ ọjà kọ́ mọ̀ náà wá nu. Ntẹ́mi ò rí, tẹ́mi ò mọ̀ lọ́rọ̀ Seyi Makinde ni pé a kì í ran ni lẹ́rù ká tún pọ̀rùn wọ ni. Ẹni ó wá jẹ sàárà ọ̀lọ́jọ́ wọnú. Wọn ò béèrè epo lọ́wọ́ rẹ̀, wọn ò béèrè iyọ̀. Kí n ti nira tiẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti ran èèyàn lẹ́rù lèèyàn máa ń fún láàyè láti ṣiṣẹ́. Igboho òpè omówó wá ẹ fún láàyè láti ọpírẹ́tì. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Our collective objective should be the protection of lives and property, not the politicization of security concerns. The fight against criminality requires cooperation among government, security agencies, traditional institutions, and local communities. We therefore call on all residents of Oyo State to remain peaceful, refrain from spreading misinformation, and allow facts to guide public discourse. We also encourage the state government to continue engaging all stakeholders in the interest of justice, security, and peaceful coexistence. Chief Sunday Adeyemo Igboho remains committed to peace, the rule of law, and the safety of every law-abiding resident of Yoruba land. Signed, Olayomi Koiki, agbẹnusọ Oloye Sunday Adeyemo Igboho. So, bí wọ́n ṣe fi sọwọ́ sí mẹ́nu lálẹ́ yìí, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo rí pọ́ necessary láti pass across to the general public so that a lè mọ̀ Olóyè Sunday Adeyemo Igboho ń gbégbèsè ó ń kó ipa tiẹ̀ ó dẹ̀ ń gbìyànjú ó ń sapá kí àlàáfíà ó lè wà nílẹ̀ káàárọ̀ oòjíire ká má sì rí ẹni tí yóò fún ní ìdálọ́wọ́kọ́, ẹni tí yóò fún ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ẹni tí ó jẹ́ kí nǹkan ó sú. Ẹ jẹ́ ká ṣàtìlẹ́yìn tó gbópọn fún Olóyè Sunday Adeyemo Igboho. Ọ̀rọ̀ ilé ìtọ́sẹ̀lẹ̀ nílùú Ìbàdàn n ò rò pọ́ yẹ ká fà á bí ẹni ó yẹ ká gbà bí ẹni gbàgbọ́ ọtí. N ò rò pọ́ yẹ ká n ò wá mọ̀ bóyá mo rẹ́ni tí ó sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láàrin ìṣẹ́jú kan. +234 915 147 9599 àti +234 904 851 9362. Lórí petition tí wọ́n kọ Olóyè Sunday Adeyemo Igboho magban miyeti Allah àwọn yẹn wá ṣe take serious ni ló serious ń palẹ̀ ayé wọn.
bí wọ́n ṣe dàlúrú ló wà lọ́kàn ló wà lórí ẹ̀mí tiwọn iná ń bá káàkiri má gbà ńkọ́ màkàlélè ni. tó láàrin ìṣẹ́jú kan náà ni wọ́n retí kọ́ọ̀lù lẹ́yìn ẹ̀ kí n sẹ́nu ń gbọ́lá fún. All right. Hello. Hello, sir. Ẹ kálẹ́ sà o. Ẹ kú ọ̀rọ̀ ìlú. Yes, sir. Ẹni tí lábẹ́ ẹni ti ṣe. Àmì o. Ẹni ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Bóyá ìṣèlú láti dé ìfòjọmọlú àti kankan rárá ní ti ìwúrí ọmọ tẹ̀. Tó àtìkọ́ ṣe ìgbà sábà tó dùn àtìkọ́ ìṣẹ̀yẹ máa fi ìṣẹ̀yẹ amójúrò yẹn. Sábà tó gbé wọn, ó ní tó máa ìbàdàn Ọ̀yọ́ sì ti máa fẹ́ lọ́lá láàbíà. Àméjèèjì náà jọ̀rọ̀ sì sí wú. Kò ní kankan tó fẹ́ràn Ọ̀yọ́ sí, kò ní kankan lọ́pọ̀lọ́ gan tó fẹ́ràn Ọ̀yọ́ sí. Ìtòfẹ́ ìṣe lọ́kàn rẹ̀ òní. Òun gẹ́gẹ́ ló ń bọ́ bẹ́ẹ̀ ṣe káwọn ọmọ yẹn. Ó kéde tó fẹ́ ṣe pẹ́sẹ̀ntì lónìí, wọ́n káwọn ọmọ jọ kejì. Nígbà tí ìdíjẹ́ iṣẹ́ nínú yẹn, gbogbo àwọn agbóhùn tó ti ṣe lẹ́yìn ọ̀sẹ̀ tó bá kúrò bẹ́ẹ̀ agbóhùn ní ọ̀padà nílò gbèsè ayé ẹ̀sìn ìjọba ṣe jẹ́ ó dàrọ̀. Ó dàrọ̀ sà o. All right. Ìṣẹ́jú kan. Ṣé èèyàn kan fẹ́ pè é? Sáré èèyàn tó fẹ́ pè wá. Ṣé èèyàn kan fẹ́ pè é? Sáré èèyàn tó fẹ́ pè mí o. Àkàndá ara gbòǹgbò àjáwó ara gbòǹgbò àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o. Wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà lé wa. Kì í wù mí láti gbà á kó yín. A máa wù mí láti máa sọ̀rọ̀ lọ. Ṣùgbọ́n kì í wù mí láti gbà á kó yín. Torí mo mọ̀ pé a kò ọ̀bẹ nìkan kan sọ̀rí ara lágbára Ọlọ́run. Ọjọ́ mi látún láǹfààní àti tún pàdé. Títí ìgbà náà ẹ má jẹ́ ẹ má fàjàngbọ̀n o. Ikú ọ̀dọ́jú àrùn òdòsù. Ìṣẹ́jú kan péré ló wà láàrin ikú sí ìyè. Wàhálà tá a mọwọ́ tá a mẹsẹ̀ ò ní di tiwa. Àdúrà ńlá ni ẹ sàmí o. Ẹni tí ọkàn wá ò ní kàn wọ́n. Ọmọ tó lọ ra Indomie bébí ọ̀gbá pa lásìkò tó pa tàbí pa ẹni tó rán ní Indomie lásìkò yẹn kò ní di subject of, kò ní jẹ́ victim. Bí wọn ò bá wá pa òun, ẹ̀gbọ́n rẹ̀ ò ní lọ béèrè ikú tó pa àbúrò kó wá ṣekú pa òun náà. Lónìí ẹjá ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọmọlàkejì. Gbogbo ọ̀rọ̀ tí ó dìjà ẹjá yanjú ẹ̀ǹtù bẹ́ẹ̀nù bí. Ẹjá gbà láfíà láàyè nínú ilé wa. Ẹ gbà láfíà láàyè lọ́ọ̀dẹ̀. Ẹ gbà láfíà láàyè láàrin àdúgbò. Inú ìlú tá ń gbé ẹjá gbà láfíà láàyè. Àláfíà dáa ju jàgídíjàgan lọ, máa rántí ní gbogbo ìgbà. Àláfíà ní mú ọ̀rẹ́ àtìrẹ́pọ̀ wá. Inú ọ̀rẹ́ àtìrẹ́pọ̀ ńlájọṣepọ̀ tó dán mọ́rán tí máa ń jáde. Ńbẹ̀ sí ni tí máa ń ṣèyàn láǹfààní tí máa ń wá.